Lórúkọ Ọlọ́run alààyè ni a kí wa káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì ọ̀sẹ̀ yìí. Àkòrí tí a ti wò láti bẹ̀rẹ̀ ọdún yìí ni a májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè. Ẹ̀ka àkòrí tí a ń wò lónìí ni ìdílé àti májẹ̀mú pẹ̀lú Ọlọ́run alààyè apá kẹjọ. Orí ọ̀rọ̀ wa òní ni ohun tí ó bá ìdílé oníwà bí Ọlọ́run jẹ́, tí í ṣe ìyapa. Ibi kíkà wa ní Genesis orí 17 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11. Ní orí ètò yìí lónìí, a ní àwọn àlejò wa pàtàkì láàrin wa. Ní apá ọ̀tún níbí, mo ní kan nínú àwọn bàbá wa nínú Olúwa láti kan nínú ìjọ wa ní ilẹ̀ Yewa níbí. Bàbá, ẹ dárúkọ yín fáwọn tó ń wò wá. Orúkọ mi ni Reverend F. Ọmọníyì láti inú ìjọ Jacob Ìmọ́tójú Ọ̀tà ní agbègbè Rédò Provisional Ajikiri. Ẹ ṣé. Ní apá àlàáfíà mi bí mo ní kan nínú àwọn bàbá wa náà nínú Olúwa. Ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fáwọn tó ń wò wá nílé. Orúkọ tèmi ni Ajínrere Ọ̀jẹ́ládé Daniel láti ìjọ Anglican Ìpakè ní Rédò Provisional Ajikiri. Bàbá, ẹ ṣé. Èròǹgbà wa lọ́sẹ̀ yìí ni láti kọ́ni ní ewu tí ó rọ̀ mọ́ ìyapa nínú ìdílé oníwà bí Ọlọ́run, láti yànnàná àwọn ohun tí ó ń ṣe okùnfà ìyapa nínú ìdílé àti láti ṣe ìdámọ̀ àwọn ọ̀nà tí Bíbélì ti là kalẹ̀ láti dènà ìyapa. Ṣáájú gbogbo, bàbá wa Reverend Ọmọníyì, ẹ bá wa ka Genesis orí 17 ẹsẹ̀ 1 sí ẹsẹ̀ 11 yẹn. Jákọ́bù sì ń gbé ní ilẹ̀ tí bàbá rẹ̀ ti ṣe àtìpó, àní ilẹ̀ Kénáánì. Ìwọ̀nyí ni ìran Jákọ́bù ní ìgbà tí Jósẹ́fù di ẹni ọdún 18, ó sì ń ṣọ́ agbo ẹran pẹ̀lú àwọn arákùnrin rẹ̀. Ọmọdé náà sì wà pẹ̀lú àwọn ọmọ Bíà àti pẹ̀lú àwọn ọmọ Sípà, àwọn aya bàbá rẹ̀. Jósẹ́fù sì mú ìyìn búburú wọn wá fún bàbá wọn. Ísírẹ́lì sì fẹ́ Jósẹ́fù ju gbogbo àwọn ọmọ rẹ̀ lọ, nítorí tí ó jẹ́ ọmọ ogbó rẹ̀. Ó sì dá ẹ̀wù aláràbarà aṣọ fún un. Ní ìgbà tí àwọn arákùnrin rẹ̀ rí i pé bàbá wọn fẹ́ ju gbogbo àwọn arákùnrin rẹ̀ lọ, wọ́n kórìíra rẹ̀, wọn kò sì lè sọ̀rọ̀ sí i ní àlàáfíà. Jósẹ́fù sì lá àlá kan, ó sì rọ̀ fún àwọn arákùnrin rẹ̀, wọ́n sì tún kórìíra rẹ̀ sí i. Ó sì wí fún wọn pé, ẹ gbọ́ àlá yìí tí mo lá. Sá wò ó, àwa ń yí ìtí ní oko, sì wò ó, ìtí tèmi dúró, ó sì ń dúró ṣánṣán láti dìde dúró. Ó sì dúró ṣánṣán, ìtí tiyín sì dìde dúró yíká, wọ́n sì ń tẹríba fún ìtí tèmi. Àwọn arákùnrin rẹ̀ sì wí fún un pé, ìwọ á jọba lórí wa bí? Tàbí ìwọ á ṣe olórí wa nítòótọ́ bí? Wọ́n sì tún kórìíra rẹ̀ sí i nítorí àlá rẹ̀ àti nítorí ọ̀rọ̀ rẹ̀. Ó sì tún lá àlá mìíràn, ó sì rọ̀ fún àwọn arákùnrin rẹ̀. Ó wí pé, sá wò ó, mo tún lá àlá kan sí i, sì wò ó, oòrùn àti òṣùpá àti àwọn ìràwọ̀ 11 foríbalẹ̀ fún mi. Ó sì rọ̀ fún bàbá rẹ̀ àti fún àwọn arákùnrin rẹ̀. Bàbá rẹ̀ sì bá a wí, ó sì wí fún un pé, àlá kí ni èyí tí ìwọ lá yìí? Èmi àti ìyá rẹ àti àwọn arákùnrin rẹ yóò á wá nítòótọ́ láti foríbalẹ̀ fún ọ bí? Àwọn arákùnrin rẹ̀ sì ṣe ìlara rẹ̀, ṣùgbọ́n bàbá rẹ̀ pa ọ̀rọ̀ náà mọ́. Ẹ ṣé. Èròǹgbà wa gẹ́gẹ́ bí a ti gbọ́ tẹ́lẹ̀, òun náà ni láti wo ohun tó ṣe okùnfà ìyapa àti ọ̀nà àbáyọ tí a lè ní kúrò nínú ìyapa. Ìfáàrà, ìpọ́njú tàbí ìbànújẹ́ máa ń wáyé láàárín àwọn ènìyàn nígbà tí ìyapa tàbí àìfìmọ̀ṣọ̀kan kò bá fún wọn láàyè láti ṣiṣẹ́ tàbí gbé pọ̀ bí ó ti yẹ. Àìníṣọ̀kan jẹ́ kókó kan gbòógì tí ó máa ń mú ìfàsẹ́yìn bá ìdílé ọmọ ènìyàn tàbí àwùjọ kí àwùjọ. Tí a bá wo ìtàn àwọn ọmọ Jákọ́bù, a ó rí pé àìníṣọ̀kan fa wàhálà, ìkórìíra àti owú kíkorò. Ọlọ́run fẹ́ kí a wà ní ìṣọ̀kan gẹ́gẹ́ bí a ti rí nínú ìwé Kọ́ríńtì kínní orí 1 ẹsẹ̀ 10 yẹn. Ó ní kí ni ó ń ṣokùnfà ìyapa nínú ìdílé oníwà bí Ọlọ́run bí kò ṣe
ìyapa àti àìnífẹ̀ẹ́ àti àìgbọ́ra ẹni yé àti ẹ̀mí tinú ara mi ni màá ṣe àti àìfi àyè gba ẹ̀mí Ọlọ́run. Ní apá mi ọ̀tún bí màá ti bẹ̀rẹ̀ béèrè fún ìjíròrò. Kí ni ìyapa? Ìdárúkọ àwọn ohun tí ó ṣokùnfà ìyapa nínú ìdílé oníwàbí Ọlọ́run. Bàbá wa ọmọ nìyí, mo fẹ́ kẹ́ ẹ dáhùn sí ìbéèrè wa yẹn. Ẹ ṣé. Ìyapa jẹ́ àìnífẹ̀ẹ́, àìní ìṣọ̀kan, ìkórìíra ara ẹni. Tí a bá wo ìwé Genesis tí a kà, ìwé Genesis ó ń sọ nípa tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè, tí ò bá sí ìṣọ̀kan, àìnífẹ̀ẹ́ àti ẹ̀mí inú èmi ti kára mi lèmi yóò ṣe, ó lè jẹ́ okùnfà àìsí àlàáfíà àti ìyapa nínú ìdílé onígbàgbọ́. Ẹ ṣé. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ tá a bá wo atọ́kùn ibi tí wọ́n fún wa yẹn, Genesis orí 21, a rí bí àìnífẹ̀ẹ́ àti àìfàyègbà ẹ̀mí Ọlọ́run láti darí bó ṣe fẹ́ da ìdílé Ábúráhámù bàbá ìgbàgbọ́ rú. Bẹ́ẹ̀ náà ni tí a bá wo ibi tí a kà yẹn, a ó rí bí wàhálà ti ṣẹlẹ̀ nínú ilé Jákọ́bù ọmọ rẹ̀. Ní ìbéèrè mi ní apá àlàáfíà mi bí ni màá ti bẹ̀rẹ̀. Bàbá wọn ní ká dárúkọ àwọn okùnfà ìyapa nínú ìjọ Kristi lóde òní. Kí Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1 sì jẹ́ atọ́kùn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run wa. Ẹ ṣé olóòtú. Àwọn okùnfà ìyapa ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ tí ara ẹni tí ń jagun lòdì nínú ayé wa, gẹ́gẹ́ bí a ti kọ́ nínú ìwé Jákọ́bù orí 4 ẹsẹ̀ 1. Ẹ ṣé bàbá. Nínú ìjọ lónìí, tinú mi máa ṣe ìfẹ́nú ara wa, àìfàyègbà ẹ̀mí Ọlọ́run, àwọn nǹkan yìí ló ń fa ìyapa. Wọ́n ní jíròrò, bàbá wa ọmọ nìyí, lórí bí ìyapa ṣe lè dènà àlàáfíà ọ̀pọ̀ ìdílé, bóyá ìdílé kékeré ni o tàbí ńlá lónìí, àti bí a ṣe lè yẹra fún. Àní àwọn atọ́kùn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bíi Genesis orí 13 ẹsẹ̀ 4 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 12, Gálátíà orí 5 ẹsẹ̀ 16, Éfésù orí 4 ẹsẹ̀ 21 sí ẹsẹ̀ 22 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kí ni ẹ wò pé ó ń fa ìdènà àlàáfíà ní ọ̀pọ̀lọpọ̀ ìdílé? Tí a bá wo àwọn tó ń fa ìdènà àlàáfíà lóde òní nínú ìdílé onígbàgbọ́, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Éfésù orí 4 ẹsẹ̀ 21 yẹn sí ẹsẹ̀ 22, ó sọ nípa a gbọ́dọ̀ mú àwọn ọ̀rọ̀ kíkorò, ìbínú, ọ̀rọ̀ òdì, àrankàn, ìfẹ́ ara ẹni, a gbọ́dọ̀ mú kúrò nínú ìdílé wa. Ká gba ẹ̀mí mọ́ láàyè láti máa rìn láàrin wa, láti fi ẹ̀mí ìdáríjì. Tí a bá ní ẹ̀mí ìdáríjì nínú ìdílé sí ọmọ ẹnìkejì wa, a rí mọ̀ pé àlàáfíà yóò jọba nínú ìdílé bẹ́ẹ̀ sí. Ẹ ṣé bàbá. Kí ni Ọlọ́run retí láti ọ̀dọ̀ àwọn ìdílé oníwàbí Ọlọ́run? Bàbá wa, kí lẹ rò pé Ọlọ́run retí láwọn ìdílé oníwàbí Ọlọ́run? Ẹ ṣé olóòtú. Ọlọ́run retí láti ọ̀dọ̀ àwọn ìdílé oníwàbí Ọlọ́run láti máa gbé pọ̀ ní ìrẹ́pọ̀, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé Léfítíkù orí 19 ẹsẹ̀ 17 àti 18, tó pé a gbọ́dọ̀ kórìíra ara wa, a sì gbọ́dọ̀ máa gbẹ̀san ohun tí ẹnìkan ṣe fún wa. Ẹ ṣé. Lórúkọ Ọlọ́run alààyè ni à ń kí gbogbo ẹ̀yin tí à ń wò wá lónìí wípé oore ọ̀fẹ́ Ọlọ́run yóò tó fún wa. Olùgbọ́ mi lónìí, ṣọ́ra fún ìyapa, ṣọ́ra fún àìníṣọ̀kan. Ibikíbi tí o bá wà jẹ́ okùnfà ìrẹ́pọ̀ àti àlàáfíà. Àìníṣọ̀kan jẹ́ àdìnàgbọ́nkú ìbágbépọ̀ tí ó lóòrìn tí ó sì mú àṣeyọrí bá ìbágbépọ̀ àwùjọ tàbí tó ń ṣokùnfà wàhálà ní àwùjọ. Tí a bá ní ìtẹ́lọ́rùn, ìrẹ̀lẹ̀, ìdáríjì tí a sì ń gbé nínú ẹ̀mí, nígbà náà ni a lè ní ìdílé oníwàbí Ọlọ́run àti ayé tí ó ní àlàáfíà. Fún ìrònú, ilé tí ó bá yapa sí ara rẹ̀ kò lè dúró. Ibi kíkà wa yẹn
Róòmù orí 12 ẹsẹ̀ 15. Ẹ jẹ́ ká jọjọ kà. Kí ló sọ? ẹ máa wà nínú kan náà sí ara yín, ẹ máa ṣètọ́jú ohun gíga, ṣùgbọ́n ẹ máa tẹ̀lé àwọn onírẹ̀lẹ̀, ẹ má sì jẹ́ ọlọ́gbọ́n ní ojú ara yín. Ẹ ṣé o, èmi ni ọ̀rẹ́ yín tòótọ́, Ọpẹ́ Olúwa.